látọ̀rí ìmọ̀yẹ̀lẹ̀ yóò tọ́ ẹgbẹ́ wá tẹ́kọ̀. bẹ́ẹ̀ torí ọjọ́ ìlọ kúlẹ̀ bẹ́ẹ̀ torí àlẹ́sìlẹ́yẹ gbogbo yẹ ẹkú kalẹ̀ ẹkú òní o ẹkú oríire ètò ìsìnkú lẹ́ndọ̀ òṣèṣì ara ọ̀yọ́mọ̀tọ̀ ṣẹ̀bí lọ́jọ́ ìní nítorí ìtani olúwo ọlábẹ́sìdè afẹ́bẹ́kẹ́lẹ́ ẹ̀bẹ́dẹ́ ewékẹ́wé kan kò ní ìjòyè lẹ́yìn àwọn òkú ṣẹ̀bí lẹ́yìn ìjòyè ní ìjọkẹrẹ ike owó lábẹ́ àwọn òkúta ẹ̀dá ìlú òkè ọlọ́fọ̀ọ́mọjọ ọlọ́lọ́mí ọmọ abísí dọ́tọ̀ ìjà àtàtà tuntun lọ́rọ̀ lẹ́ẹ̀lú ọ̀fà ìtàkà tí ìtàlọ́fà nílé ọlọ́lọ́mí ọ̀sọ̀dú ìtani ọ̀sọ̀dú ẹ̀bẹ̀ ọ̀sọ̀dú ìgboro ọ̀sọ̀dú akúlẹ̀ ìgbàràrà lọ́jọ́ ìlú nítorí ìtani nítorí ìgbò owó làbí ọlọ́kùnrin abẹ́lẹ́dìde ọmọ olùfẹ́ abúlé nílé ọmọ àtàfẹ́ owó rẹ mọ nílé owó ọmọ ọlọ́bọ̀sídì olúwo ọmọ ajílẹ̀ láìsọ̀ ọmọ ẹtìfẹ́ ẹjọ́ gbogbo dá àbí ẹ̀dùn ọlọ́mọ lórí ọ̀tọ̀ àbúrò tẹ́lẹ̀ ni wọ́n ọmọ lórí ọ̀tọ̀ onígbìyànjú ọ̀gbọ́dọ̀ bínú ní alábàjá wọn ọ̀gbọ́dọ̀ bínú ẹsẹ̀ ìkìtà oníṣẹ́bọ̀rọ̀ ṣẹbi inú mi ní odò náà gbẹ àìdúró kí wọn nífẹ̀ẹ́ wọn ní àgbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí wọn nífẹ̀ẹ́ wọn yìí lẹ́nu kojú kọ̀ bẹ̀rẹ̀ láti kí wọn nífẹ̀ẹ́ wọn òtólú ọmọ ojú ti ní abẹ́ sá ọmọ pẹ̀lú abẹ́ àbí ojú lẹ́ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ ọmọ oníkó aláriwo bí mọ́rọ̀ ojú ti ọ̀rọ̀ tó ẹ̀yìn mẹ́yẹ̀ lóyún kọ́ olókùn ẹ̀sìn akẹ́kọ̀ọ́ ní ọmọ oníkó aláriwo kọ́tí mo dúró ṣẹbi lọ́wọ́ mi ò tó sí ọjọ́ ìlọ àtàbà àtìbí ọmọ méjì lòdò ọjọ́ ìlọ ọmọ ayíkuru káàtì ológun ọmọ ọ̀sọ̀dà tí gbẹ̀wò ní bàbá ọjọ́ ìlọ ọmọ ayíṣúná mi ọjọ́ bọ̀ sọ ọ̀ṣẹ́gbẹ́ èèyàn rẹ̀ lọ́mọdé dọ́bà ọjọ́ ìlọ bẹ́ẹ̀ lọ dìde àgbèrè ọ̀gá ọmọ ìyọ́rọ̀ ọmọ ẹ̀fọ́ ọjọ́ kó ọmọ tún lè kó. Thank you.